Kí ló ṣẹlẹ̀? Sórí lady tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan yẹn, tí mo point pupa tí ò ga púpọ̀ yẹn, tó pupa yẹn, ó lè ní wọn. Sórí àwọn ló rọ̀ mi nínú ATM, sórí ìbọn tó ń lò inú fíìmù máa fi ń rí ìbọn yẹn. Má pariwo, má ní láti pe ọlọ́pàá. Ọlọ́mọ jẹ́ ká ṣe ìrìn lálẹ́ ṣàpṣà. Omi ìpa àwọn ladies yẹn ló rọ̀ pé ibi bá ló ti ṣiṣẹ́ náà. Ibi bá ló ti ṣiṣẹ́. Ó ti yé ẹ. Ó mọ̀ ó máa ṣe. Wọ́n ti ní anytime tí bá ti rí wọn anytime pé kí n pè kéèsì ti wà ní station already ọjọ́ kejì mo ti lọ sí station mo ti lọ report. Ó mọ̀ ó máa ṣe pé wọn ṣọ́ra jẹ́ kí n lọ gbé ọtí mi. ṣàṣà jẹ́ kórúkọ ẹ̀rọ ìlànà ìlú jẹ́ kórúkọ ẹ̀rọ ìlànà ìlú alóbàjá ṣe ni o. ọlọ́run má jẹ́ kí èèyàn ṣe ìrìnlẹ̀ yìí. Kò ṣe gbogbo sójú bá rí lẹ́nu máa ń sọ. Ìwọ tó jẹ́ pé pàtí ti wà lára rẹ̀. Ayé tẹ̀lé jọ sápamọ́. Ibi tí àwọn èèyàn fà security bẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́. Gbàgbé security baby mi, maximum security mi. Mo ti ẹ̀ trust ẹ̀. Oh, hello. Hello. How you doing? I'm fine. Sorry, begging go. Actually, Boleh. Oh, all right. Thank you. I'll check for her. Hi. Thank you. Oh, sorry, you have to excuse me. All right, Makwe. Hey. How you doing? I'm fine. And People learn lots of doing details. Oh, I need birthday party, and we are all going. Oh, I see. And you're going with them? Yes, now. You have to be very careful, you know. I will. Oh, shall I go but remember? I just have to speak. Hi. How you doing? Becky. Ma. I shall be fine to go. Very well. I'll join like Makwe. All right. All right. Bye. Can you next time? Eh? Okay. Yeah. Fèyí. Ṣé pé the movie lo ìwà láti àárọ̀ tó ti wọlé wá sùn? Fíìmù yìí wá interesting gan. Ọlọ́run. Fíìmù yìí wá interesting gan. Yes. Bóyá tẹ kọ́ mo bá wá. Àǹtí ẹ̀ wù mí. Ṣé kò ní wáyé lálẹ́ yìí ni? Wọ́n ní àwọn ti pè yín pé ẹ gbé. Oh, òótọ́ ni. Ó pè mí lóòótọ́, mo miss call ẹ̀. Ìgbà tó pè yẹn, mo ṣe prayers lọ́wọ́ ni. But more so, ìgbà tí mo ṣe prayers tán, I called her phone back. Ó wá switched off. Wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ o, wọ́n ní pé fóònù àwọn ò ní pẹ́ kú. Torí ẹ̀ làwọn ṣe ní káwọn pé yìí so that máa tètè máa lè pa àwọn dìmọ́ ní ó dẹ̀ dọ̀la. Okay. Well, anyways, no problem. Mo tó máa ṣe fún mi sìn, Faye. Tó bá ti wo movie ẹ̀ tán, wọ́n ti pa television yìí. Secondly, má gbàgbé sùn síbi tó wáyé. I won't, mommy. You won't, but you do it several times, all the time. Okay, I won't tonight. Better. Kò dẹ̀ wọlé kó wá sùn kíá. Relax now. Hey. This is my baby. Becky. Really? Yeah. She is beautiful. But
ìyá iná wà lọ́dọ̀ mi. No, I'm about to come one for care. Good. Ìyẹn ti wà pàǹgbà ẹ̀. So ṣe wà okay? Yeah, manage. Good to see you. Don't mind me. Hello. Shade. Babe. Yes. Pẹ̀lẹ́ mọ́ mi, a kù sí mi ìjẹta. Ọlọ́run àwọn máa ṣagbára dọ̀tún. Mo ní pé kí n wá fún yín ní ààbò àwa obìnrin ìjọ Amit. A dey arrive sí conclusion pé lágbára Ọlọ́run àwa náà máa lè raise 2 million láti fi continue iṣẹ́ wa ní Arepo. So kẹ́ má bínú sí wa ń kó kéré mà. Káà náà fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ̀yin obìnrin ìjọ fẹ́ fún wa ní 2 million. Ká fi kún owó tá a fi ṣe site wa l'Arepo. Ẹ má bínú pó kéré. This is a very good one from you. Ṣé wá rí o, àpótẹ́ ti mú owó yẹn ò ní gbé o. Àmín o, Jésù. Owó yóò ní kàn sálẹ̀ àpò. Gbogbo oore ayọ̀ yín tí ò tí tẹ̀ yín lọ́wọ́ láti ọjọ́ yìí, ó máa pẹ̀ sí tẹ̀ yín lọ́wọ́ sí. Àmín Jésù. 2 million naira. Ẹ̀yin náà lágbára Ọlọ́run, ẹ sì wá jìnnà, Olúwa máa ṣiṣẹ́ lẹ́yìn. Ẹ ká ṣe ra mi. Yes. Ẹ ṣé máa dúpẹ́. Ẹ kú tọ́jú mọ́ mi. Wo Wunmi, bá mi dúpẹ́ lọ́wọ́ obìnrin rẹ̀ church. Wọ́n fún wa ní 2 million naira. Mọ́mí, Ibi tẹ́ fi wá mú tó. Àmì ẹ má ti ẹ̀dá mọ́mí lóhùn 2 million kéré. Ẹ má wọrí, Ọlọ́run á tún ràn wá lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ wo mọ́mí, tí bá ti kúrò mi báyìí sìn, màá pe gbogbo wọn lórí fóònù ni. Ìpè tòun ti jíṣẹ́ wọn fún mọ́mí o. So lágbára Ọlọ́run, by Sunday, everybody máa ti gather owó títí wọn. So wàá lè hand over fún yín. Let's go. So take ara yín, ẹ bá mi tọ́jú mọ́mí o. Ó dà má. Olúwa ṣagbára dọ̀tún. Àmín. Wunmi, àbóyè pé Olúwa tóbi lọ́ba. Táwọn pọ̀ obìnrin bẹ́yìn, wọ́n ní àdúró yẹn lọ́wọ́. Kí ló ń ṣe Wunmi? Auntie mi, I'm not happy. Why are you not happy? I'm not happy. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín. Ṣé ti give up lórí Ṣadé náà? Wunmi, give up báwo? How can I give up on my own child? Sórí Adéyẹmí làágùn, àmọ́ ìyẹ́ ni ò jẹ́ rí. Ẹ máa gbọ́ nǹkan tẹ́tù. Can you listen to yourself? Ṣé ẹ̀yin ò mọ̀ wípé Yorùbá náà ló sọ wípé nǹkan tá a bá lè mójú kúrò bí a máa mójútó ni? Àti wípé àǹtí mi tógun bá jẹ lọ́gbọ́n máa jẹ bọ̀. Ọmọ burúkú náà má lọ́jọ́ tiẹ̀. Wunmi, you are my own blood. Ẹ̀jẹ̀ mi ló jẹ́. Ó dẹ̀ mọ́ kò síbi tí mi ò tí ì wá ṣàdédé. Mo ti wá sí ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́, even ọ̀dọ̀ wọn yan bàbá ẹ̀ gan tó yẹ kí n lọ. Gbogbo bẹ̀ ni mo dé. Gbogbo wọn tó ń jẹ lọ sí school yọkì ní àná gan àtàwọn seniors àtàwọn teachers ẹ̀ gbogbo bẹ̀ ni mo ti wá ṣàdé sí. Okay, so àǹtí mi, kọ́ńtà ìtura láti sọ sí pé ẹ ti wá tó yọ giving up. I am not giving up. Wọ́n náà mọ̀ pé mo ti wá. Bó wá ṣe sọ, á jẹ́ pé ìgbìyànjú mi ò tó nìyẹn. Àmọ́ màá túbọ̀ múra sí àwẹ̀ àti àdúrà mi. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà, Ṣadé ló máa fi ẹsẹ̀ ara ẹ̀ wá bá wa nínú ilé bí kò bá ń jẹ́ ti Ọlọ́run. We should not lose hope in God. Ẹ sì wá lọ so ẹ rò pé ibi tẹ́ ti wá bẹ́ ṣe ti wá yẹn ibi tẹ́ wá dé tẹ́ ti rí ibẹ̀ lẹ máa stop sí àbí kò sí wàhálà ẹ jókòó síbẹ̀ kí n máa sọ pé ẹ ti ń gbàwẹ̀ ń gbàdúrà ẹ má gbàwẹ̀ àtàdúrà lọ Jésù máa mú abayín nílé kò sí problem ẹ má tiẹ̀ wá lọ mọ́ ẹ má ṣe anything ẹ má tiẹ̀ pọ́lọ́pọ̀ ẹ má ṣe nǹkan kan ẹ má tiẹ̀ gbìyànjú àti wá ẹ kàn jókòó síbẹ̀ Jésù máa mú ẹ má gbàwẹ̀ àtàdúrà. Ká fi gbẹ̀ sọ́wọ́ Ọlọ́run Wunmi.
no noise. Yeah. Ẹ mú bẹ̀rẹ̀ síbẹ̀ síbẹ̀. I think what I don't see. As if I hear any single noise, I make sure that you waste life in me. Every time, watch my mirror, my family. All right now. I'm not a baby now. All right. Good, take care. I'll call you later. I like it. Désàlẹ̀ mo rí gbogbo àwọn colleagues ẹ̀ tí ó kọ́kọ́ rò pé ó sí lára ọdún mo rò pé kí n tiẹ̀ ṣe check ẹ̀ wò náà kó tó di pé mo wá lọ síbi tí mo lọ. Ẹ wo mo ò tí ì bọ́ sísàlẹ̀ lẹ́yìn. Báwo ni everything? Mo wà alright. Mọ́ mi tiẹ̀ pè mí náà lòun fẹ́ wá yọjú sí ẹ̀ ọmọ mo rò pé kémi tiẹ̀ kọ́kọ́ wò ẹ̀ náà kó tó di pé èmi àti ẹ̀ lè jọ wá lọ́la. Kí lẹ fẹ́ mú wọn wá rí mi fún? What for? Becky, ọ̀rọ̀ yóò ti le tó yìí. Ẹ̀gbọ́n ẹ̀ ni màmá jẹ́ ní ojoojúmọ́. Ó ti promise ẹ pé mo ní sọ fún mọ́ sí yín. Bẹ́tà kó padà sílé torí ó tọ́lọ ní pé kò sí bá jò ṣe lè dùn tó. Ilé yìí náà lábọ̀ sí mi ọkọ. So, bro Fawaz, mo lè padà sílé. There is no home. I can't go back. But mo kàn lè ṣe nǹkan ẹyọ kan fún yín and
torí títí yín ni mo lè allow kí sister mi wá síbí bá kan wá wò mí but torí tí yín ni o kò ń ṣe any other thing but I can't go back home no. Down. Oṣé. But all the same, tó bá padà jókòó tó ní time láti ro ọ̀rọ̀ yìí dáadáa, wàá rí ìdí tí mo fi ní kó padà sílẹ̀. Thank you. Yeah, How can you say? Alright, ṣe. Mama, I expect you. Oh, Becky. Becky. Just so for me. Ṣayé go lele tó ń live. I mean, you're a young girl. You can do a whole lot of things with your life. Imagine, you want to go to one fast cigar. Pastor. Is that supposed to stain on your mother, my own elder sister? Otito, let's take things easy, please. Becky, okay, they try to go on contact so. Because the truth is, this life is so dirty for somebody like you. Bro, Fawaz, what I mean by dirty life? I'm not taking this side with you. What? Are you mad? Can you see no? Only I can tell you. Oh, mental bathroom, Rabi. Joko. Ṣòro tó bá bẹ sọ, tó bá lò nígbò kọ̀ọ̀kan. Tó bá ti rò pé nǹkan tó lè fi ayé ẹ̀ ṣe lélẹ̀. Rí pé you can do better than what you're doing. It's none of my business. And the only reason I'm here today is because of my own elder sister, not for you. I will not sit here and watch you insult me or my boyfriend in my presence. Nǹkan tó bá ti wá wọ̀n ẹ́ ní kò fi ayé ẹ̀ ṣe. I'm a pastor. Is something wrong with you? Please, exactly what I want. Can't you just let me be? She feel me like, kill it like me, live your life, let me live mine. Christianity life, you need to live. What is we? I'm so sure of it. And I'm not ready to be part of it. Prostitute me, let me carry on with it. She feel me like. Oh my God. Oh my God. Oh my God. Omi, Shori, Abba alágẹmọ ni. Alágẹmọ fún rẹ̀ ṣe sùúrù kó ṣàǹkè tó gbà náà. So, please, sùúrù náà la máa ṣe. Let's take things calm. Nǹkan tó bá ti wọ́n ni kò fi ayé ẹ̀ ṣe. Please, kí ló dé lọ mọ̀ pé you want to be my husband? Who is it coming? Tẹ́ bá lè dúró ẹ̀ lè máa lọ. Ẹni mi lára ìfọ̀ àtẹ̀mí lára ẹ̀ máa lọ. Okay, customer ẹ̀ today. Ewo ni. You told Reggie, of course. Oh, I
Abeg, your room dey free? For now. Bá mi lọ sọ́dọ̀ ẹ̀ mò ń bọ̀. Okay, I entertain. Ẹ wò, bóyá kẹ́ wá máa lọ. Ẹ ṣáà rí pé wọ́n ní customer mi ti dé. Oh, ẹ fẹ́ lọ. Breakfast. Ẹ jọ̀ọ́, tẹ́ bá ti lọ ìbá mi ti lọ ìlẹ́yìn. Fẹ́ lọ bá customer. Ṣé o máa fi wálẹ̀ bí mọ́lẹ̀? No, mo fi ń lẹ̀. Mo ń bọ̀ bọ̀ ẹ jẹ́ kí n ríyàn tó wá bá mi mọ́. No, you're just a customer. Fèyí, ṣé pé aṣọ ìlọ kálá ìkò rẹ̀ látẹ̀ nǹkan? Bẹ́ẹ̀ ni mà. Wọ́n ní tó bá mi fọ́ ń kọ́? Àwọn tí káwọn èèyàn létí pé ilé òtètè gbẹ ni mo ṣe lè ṣe lọ pọ́n sí. Wọ́n rẹ̀ ká aṣọ dìrò ilé o. Àǹtí mi. Báwo ni kọ́ àtàrọ̀? Àǹtí mi wà òkè. Ẹjọ́ àǹtí mi, mo fẹ́ bẹ̀rẹ̀ ìkọ̀kọ̀ lọ́wọ́ yín. Kí ni gangan ló ṣẹlẹ̀ tí Ṣadé fi kúrò nílé? Kí lẹ ṣe fún? Bíi ti báwo? I mean, àǹtí mi, there must be a reason behind her actions. Tẹ́ bá tiẹ̀ rí ajá tó bá rí ni tó ń jù tó bá wá rí ni tó ń gbó ó máa ní nǹkan tó ti rí náà. Àǹtí mi, kí ló ṣẹlẹ̀ gangan kó tó kúrò nílé? Wo ohun tó ń sọ kò yé mi. Ṣó ti bá mi rí Ṣadé ni? Wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Ọmọ ta tí wọ́n láti ọdún karùn-ún omi jọ láyé mi tí ó bá mi rí Ṣadé mi ni. Ẹ wo, a gbọ́dọ̀ tẹ̀tú fún ajá o. Ẹ̀gbọ́n mi, bí akẹ́kọ̀ọ́ sọ tọrọ fún wa ń sìn. Ẹ wo, mo ti rí Ṣadé lóòótọ́ ṣùgbọ́n ibi tí mo ti rí òtí ẹ̀ ṣe kò wọ́n gbọ́dọ̀ rọ́mọlúwàbí bẹ́ẹ̀ kò ṣe fún yín kò tí ẹ̀ ṣe fún yín gbọ́ kò já rárá. Ó ti bá mi rí Ṣadé, mo mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Iṣẹ́ òkè ṣé kò sí nǹkan tó ṣe ṣá. Àǹtí mi, iṣẹ́ aṣẹ́wó ni Ṣadé ń ṣe níbi tó wà o. It's not possible. Ọmọ tàbí ní ilé rẹ̀ ó ń ṣiṣẹ́ aṣẹ́wó. Wunmi, are you sure of this? Mọ́mí, big time runs girl ni bí ẹ̀gbọ́n mi ṣe sọ. Fèyí, ṣé kò wọ́n náà mọ̀ nípa ilé? So you know about this, all this while you didn't tell me. Ó dáa náà, Wunmi, jọ̀ọ́ ibo ló ti rí Ṣadé? Báwo la ṣe lè mú padà wálé? Ẹ wo, Ondo níbi tá a ti rí o, and mi ò tiẹ̀ wo Ondo láṣà ti rí. Wunmi, ṣé àbọ̀ mi láṣìírí? Kan tó ṣẹlẹ̀ gan òye mi. Àmọ́ èyí tó ló wà lóńdó yìí, báwo mo ṣe lè rí? Jọ̀ọ́. Èmi gan Fàràs ló mú mi lọ bẹ̀bẹ̀ àti pé Fàràs kẹ́ bá sọ̀rọ̀. Jọba mi lè help. Sípò ọmọ ìyá yìí náà mọ̀ ọ́pá ẹ̀. O lè fi tó mi nígbà jọjọ́ yìí. Fèyí. Really? Hello dear. Yeah, what's up there? Mo wà okay, mo ti délé. Àǹtí mi láwọn fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni. Oh, okay. Okay, hold on for. Ẹ lọ ọkọ mi. Ẹ ká sọ wọn. Báwo ni? Àdúpẹ́ dáadáa ni mo. Ó mà ṣe o. Wọ́n ní olùbá mi rí Ṣadé. Ó ṣe ọkọ mi, ojú ò ní tiẹ̀. Àmọ́ báwo lẹ ṣe lè mú Ṣadé wálé? Mo sì ò ṣẹ̀rọ ọ̀rọ̀ Ṣadé, sùúrù náà la máa ṣe lórí ẹ̀. Mi fẹ́ ká tún fi ọwọ́ líle mú kó má tún di pé ó máa sá lọ tá tún máa wá káàkiri. Ọmọ pé tá bá fi sùúrù tó àárín múdélé. Ó yé mi lóòótọ́ pé ọ̀rọ̀ yìí gba sùúrù, àmọ́ ìwọ náà ni máa bẹ̀ wàá máa mọ́nítò ẹ̀ ṣáàjọ ọkọ mi. Ojú ò ní tì ẹ o. Àmì máa Ọlọ́run àfọ̀n àṣeyẹ fọkànbalẹ̀. Ó ṣe kankan mi, ó dàn fún mi. Oh, okay. Hello dear. Babe. I'll call you back. Okay then. I'll call you too. Bye, sir. Because I'm not even happy. People tell me, Ẹ jọ̀ọ́, Becky ni mo béèrè. Becky.
Mi ò máa rí láti bí ọjọ́ mẹ́ta ni. Ai. Ó dàbí kò ti gbà ọ́. Kọ́lá fà. Bolo travel lọ. Mo kàn ń bọ̀ náà ni mo pàdé ẹ̀ lẹ́nu gate tó gbé travelling back ló lọ kó sọ́bí tó ń lọ fún mi. But uncle, ṣé kò sí problem ṣá? No, at all. Okay. All right, no problem. Take care. Thank you. Hello dear, what's up? Okay, sure, no, okay. What? O travel, bolo, talo so mo jade bolo wa, talo ko address fún kilo, bolo le, I don't understand. Travel osibo. Faz, kí ló dé going she báyìí? Why is she acting like this? Why? Kí ló ṣe fún? Why is she like this? Any information tí n bá lè gather, I mean from where? Tani mo mọ̀ tó mọ̀, tó fẹ́ anybody kó lọ sí anywhere kó fa address sílẹ̀. Àwọn tó wà ńbẹ̀ ó yẹ kó mọ̀, tó máa mọ̀, ó yẹ kó fa address, ó máa ní best friend, ó yẹ kó lọ́rẹ̀ẹ́, ó yẹ kó mọ̀, I mean àwọn ará àdúgbò, àwọn tó jọ wà, wọ́n pọ̀ nínú bẹ̀ yẹn náà, ó yẹ kó mọ̀. All right then. Okay. I'll wait for your call. Mummy, kí ló ṣẹlẹ̀? Nílé mo ti ń gba ariwo, kí ló ṣẹlẹ̀? Àǹtí mi, wọ́n ní Ṣadé ti travel kò ní tó wá. Jesus Christ! When? Ṣadé kò ní bò. When? Bí ò bá ọlọ́mọdé tún kó bá ìwọ lọ́wọ́, ibo ló lọ? Mummy, ṣé wọ́n dá pé ibi tí Ṣadé lọ ni? Mi ò mọ̀ Fawaz ló pè mí sí nǹkan kókó sí bẹ́ẹ̀ mọ́. Irú ìwọ ọlọ́mọdé yìí ìwọ Ọlọ́run. Àbí irú ìwà ọlọ́mọdé yìí ìwọ Ọlọ́run. Má má jẹ́ kọ́ta yọ̀ mí ọ̀rọ̀ Ṣadé yìí. Àbí ta ni mo ṣẹ̀ lórí ọ̀rọ̀ ọmọdé ìwọ Ọlọ́run. Ṣàdúrà mi ní òótọ́ ní àbáwọ̀ tí mo gbà ní òpọ̀ tó. Mú mi bá mi sọ̀rọ̀, talk to me. Bí kí ni mo ṣe ta ni mo ṣe lórí ọ̀rọ̀ ọmọdé? Ìwọ Ọlọ́run ṣàwárí ọmọ yìí fún mi. Owó mi ni. Ṣadé. Bẹ̀rẹ̀. Oya máa ọ̀njọ́ ìṣàlẹ̀, máa bóra. Daddy, kí n máa bá aṣọ bíi ti báwo, mo rò pé ẹ mú mi wá síbí báyìí láti bá mi sọ̀rọ̀ bíi bàbá sọ́mọ mi. Mo pè wá síbi láti wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ òun ni fẹ́ bẹ́ẹ̀ sọ tí mi ní lè sọ lójú ìyá ẹ̀. Lóòótọ́ wọn ṣàlàyé fún mi, mo ní kí wọ́n bẹ̀yìn ni. Daddy ẹjọ́, mo ò ní lè ṣe ẹwọ ọmọ kékeré ni mi, mo kéré sí nǹkan ọmọ. Ó kéré sí mi ọmọ wọ́n jẹ́ little chicken tí wọ́n jẹ. Ifun láyé ṣe tó bá mú chicken yàn wàá pàjẹ́ wàá tún fi jẹ nǹkan mi. Bàbá ẹ̀ ti kú, life sì ń go on. Irú wọn báyìí ṣó mọ̀, wàá tún jẹ́ kó ní Felix pé bàbá kan tu tí bàbá ò lè ṣe àwárẹ̀ láti ṣe fún ẹ ọmọ ọdún kan bẹ́ẹ̀. Bóyá máa gbọ́ dírẹ́sì àmọ́ dáhùn. Daddy ẹjọ́ tó rọ náà wẹ́ tí ẹrú ti daddy mi tó kọ̀ ẹrú mọ́ mi lára ẹjọ́. Ṣebí dáadé ti dòkú ọ̀run, èmi ò dẹ̀ ti dòkú ọ̀run. Lẹ́yìn òkú bàbá ẹ idán yìí lọ ni, jẹ́ kí tán máa lọ. Daddy ẹjọ́, mo ní lè ṣe ẹjọ́. Ò ní lè ṣe kí ni? Má jẹ́ kí n bẹ́ẹ̀ wù síwájú ẹ o. Daddy ẹjọ́ mo lè ṣe, mo kéré sí yín. Ó kéré sí mi. Má jẹ́ kí n change my mind. Mi fẹ́ fọ́ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ni o. Mo mọ̀ the way ìjà kan dún àbá tó jẹ́ pé ìfún ká àtàṣọ tó gbogbo rẹ́dì láti lò ẹ́ débẹ̀ o. Má jẹ́ kí n ṣe kí ni o. Ó yẹ ẹlẹ́wù ìgbà jẹ́ ti fẹ́ pẹ́ fọ́kà. Bọ́ tún bí.
No matter what, o ní láti padà sílé. Yẹmi, má jẹ́ kí n lé ẹ bọ́ síta. Ọ̀dọ̀ mi ní kí wà náà. Tí bá dẹ̀ ìjó èmi ni màá mọ̀. I hate it when someone advises me to go back home. Don't do that next time. Becky, I know how you feel. I can feel your pains. Gbogbo nǹkan tó ń ṣe pátápátá ò lóye mi. Ibi tó wà ò kì í ṣe lé ẹ. Torí gba nǹkan tó ń lẹ̀ sínú yàrá ẹ̀. Òrò ṣe ń fi ìgbẹ́ wo wà lé. You feeling comfortable pé kò sí wàhálà. My dear, wàhálà wà. Ibi ò kì í ṣe lé ẹ. Kò sí bájò ṣe lè dùn tó nílé máa padà sílẹ̀ ni. Tó bá dé wà lé ló máa mọ nǹkan tó ń pè ní life. Yà ló máa tó gbọ́n ló máa understand everything. Say, Becky, o ní láti padà sílẹ̀. Thank you. When the time comes, I will decide myself. Okay. But I just want the best for you. Thank you, Mr. Best. Okay. But I want the best for you, that's all. Thank you, Mr. Best. We'll travel, I was so scared. Ẹ wo, èmi máa ṣayé lọ Port Harcourt ni. Becky, Nimi Shady, mo trust ẹ. Ever dull ara rí. Àbí náà, owó ṣáà ni máa fi maintain ara mi. Kò easy o. You're right. Ó lèèyàn fi ń tọ́jú ara lóòótọ́. Now I see. Ìdí tí sister àti àwọn ọmọ sí ẹ ṣe máa ń miss ẹ. Okay, that's good. Bro Fawaz, ẹ̀mí ló ní máa sọ fún yín pé ẹ má mention family mi létí mi mọ́. I hate it whenever you say it. Becky, take it easy now. Kí ló sọ tó bad? Wọ́n mọ nǹkan tó ń sọ tó bad. He knows I hate it. Sukumu Suramu, Taban Sukuma Mariran. Your family is your family. Kí ló máa ń ṣe? Kí ló sọ̀rọ̀ ẹ̀dá? Tó bá ń bá jẹ́ sọ̀rọ̀ pé kó má jẹ́gbẹ̀, wọ́n fẹ́ jẹ́ kó sọnù ni. Ó wá sọ̀rọ̀ ẹ̀dí gíara bàtẹ́yàn kò lè ti dànù. What are you feeling like? Ẹ̀yin náà wà bí? Ẹ wo, kọ́ńkọ́ jábílẹ̀ o, kó ní kálukú yín, kó ṣe tiẹ̀. Can you? Don't worry, I'll talk to Alisa. Got to do now. Money. See money. I go pay this red. I'm impressed, like highly impressed. Oh no, hey, ọmọ ètò àpàjà jagan. Ẹ ti fẹ́ jáde mi gan fúnra mi lọ. But you know like now. Òun náà ni mo sọ pé ẹ ti fẹ́ jáde mi lọ báyìí. No. Well done. This is a job well done. G-Money. Yes, hey, ọmọ mi. Yes, so sexy. Falade, your head dead. See money. Yeah, I go pay the rent. Now your job now. Now your work now. Now your job now. Eh? My darling. Well, you're getting better. I must confess. Thank you, ma'am. So I must really encourage you. Thank you. That's your one. So I just keep bad as big your carry me. Call about shit it's one. So give me no more. You come to my ship. Let it go. Sexy. Ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ discuss yẹn kan nípa Becky. To be honest with you, I should put my bag with me, but I don't know. I can find it kind of, strange because to really share to with why. I'm jealous now. And so to be real, do you still want to go ahead with this? Yes, ma'am. I feel like the only way to make it best on here. But they feel we pay in Kota Feshe Ikoni boomerang. I know, I mean no more, but woman you lo buy me je. She has really did a lot to me. Mo ti enjoy rí pé òun ló bí mi. I imagine all of a sudden, ó dé di pastor. Kí ló fẹ́ máa preach for ọmọ ìjọ ẹ̀? Ẹ jọ̀ọ́, torí woman yìí gangan ni mo ṣe darapọ̀ mọ́ yín. Ẹ̀dìyẹ ti dá mi lógun. Ó dé di dandan kí n fọ́ lẹ́yìn. I know what you're saying, girl. I can feel your pains. I don't know. Me, I'm going to my shame for these people. They go out there, do horrible things, like unthinkable things, terrible things. That's what they do.
Then the table turns. They start preaching the gospel. All of a sudden, why am I basically on your long? After to ti buy ilé to ti bono je. I know what you're saying. Mo kàn feel pé torí ẹni tó wà involved. She feel pé can she go ahead, sha. Anyway, to why insists we're not more than and you've been doing everything. Tani Koshi, so no problem. We'll stand by you. Yeah, sexy. No problem. Me advice if you can should go investigation thoroughly as in and out. Sure. Because this case is a different one, so we need to do that. Yes. Don't worry, we'll carry out. You're welcome. Anytime. Don't worry. Yeah. Bring more drinks. Well, okay, a very quick one. Tó bá délé lálẹ́, shall try to explain fún mom sí pé àti rí Becky. Same hotel náà ni. But a máa wá bí èmi ìwọ àti mom sí bá ṣe máa bá sọ̀rọ̀ tútù tó máa fi gbọ́ ni o. Because anytime tí mo bá ti dárúkọ ìwọ àbí mom ó máa ń fara ya játijàti ni. So but Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Make sure kó ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn tó bá délé lálẹ́ kan tó sùn o. It is important. Okay, then. Be good. Bro, thank you so much. I really appreciate it. I will find. I appreciate that. It's your situation. Thanks a lot. So how is it gonna be now? Láti lò pé mi sí ni. Ṣé o sì? Kò sí ẹ̀ kàn ní pé ohun tí mo bí ti Ṣadé wà. Olúwo mà ṣe o. Mo mà dúpẹ́ o. Mo dúpẹ́ tó dojú àdúrà tì mí bàbá mi. Thank you, Father. I worship you, I adore you, Father. Anyway, Ṣadé insist pé mi àti yín ká jọ wá because òun láwọn kọ́kọ́ tó ń fẹ́ yanjú pẹ̀lú yín. Bí kí ni? Báwo lèmi ṣe fẹ́ mọ̀? Èmi mọ̀ nǹkan tẹ́ ti fún Ṣadé nígbà tí mo lọ sí school àbí tí family ti ṣe fún because mo lọ́sibẹ̀ níta tí bá dárúkọ yín àbí tí mo ti fẹ́ sọ̀rọ̀ pa family bẹ́ẹ̀ ó máa flare up ni. Ọlọ́run kún bá kó sọ. Wo mi ò ṣe. Ẹ káàsán. Fọláṣadé lórúkọ mi, mo bèrè mú mi. Ẹ jọ̀ọ́ láti bọ̀. Ẹ sọ fún ọ pé Fọláṣadé ọmọ mi ló ń bèrè. Fọláṣadé ọmọ ẹ dúró mọ́ bọ̀. Ta ló ń tẹ bẹ́ẹ̀ àdótó yẹn? Èèyàn kan ní wọ́n dúró dè yín ta bẹ́ẹ̀ wọ́n ní àwọn Ṣadé ọmọ yín. Ṣadé? Bẹ́ẹ̀ ni mà. Ṣé ìwọ tó ń sọdọ̀ ẹ lójú? Wọ́n wà lẹ́nu géètì ń ṣe mà. Ṣadé ọmọ tèmi. Dúdú. Òun tó àbẹ̀rẹ̀. Wọ́n wà lẹ́nu géètì. Ṣadé tèmi. Fọláṣadé ọmọ tèmi. Fọláṣadé mi. Fọláṣadé mi. Ẹ ti jọ ojú yìí. Kí ló dé? Ẹ ṣe òun bá ṣe. Ẹlẹ́bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ mi ni wọ́n. Àwọn ọ̀rẹ́ ẹ wọlé. Ṣadé. Ṣé bá wọlé? Mú. Ẹ jẹ́ àtọ̀rọ̀ yìí. Ẹ ti ẹ̀jọ̀. Ẹ̀jọ̀.
Sit down. Yes, ma. Hey! Shh! I don't want to hear anything from your mouth. So what to sorrow? I'll feel boy for you down. Yes, ma. Shush! I beg you, wait to be yes, man now. She about to say yes, man. I'm going to blow it down. Okay, if I come believe pay alone in Yabi. And so yes, man. You don't get mama to down. She na pastor now. Confirm of fake burukulele as in confirm fake gan lele. Ohun tó yẹ pé ó máa fi ẹ̀jẹ̀ dúdú sínú ó máa tún fufu jáde. Ẹ wo ìyá tẹ́ bá ṣe rádaràda, máa fi D-boy máa fọmọ yín lórí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. I am not a fake pastor. Ọlọ́run ló pè mí síṣẹ́ yìí. Mi dẹ̀ lérò pé mo níwà burúkú kankan lọ́wọ́. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Mo fi gbogbo nǹkan tí ẹ fi ń jẹ́ obìnrin pátápátá. Mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Whatever it is you want from me, please, I will do it, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú. Mama, I laugh. Ọlọ́run, ẹ fẹ́ yín mi síta gidi gan. Kí lẹ sọ yẹn náà? I'm actually a good pastor. Irọ́ lẹ pa mama. Okay, tell me. Ṣé na from whom God call you? Ẹ má parọ́ mama, ṣó pé yín, abẹ́ pera yín. Tí bá gbé sí yín lára, ọbẹ̀ yẹn gbọ̀n, á ṣe mama ẹ̀ o. Oh, sexy nana, you don't dey waste time. Make no waste time. Na ẹ jẹ́ kó yé wọn bó ṣe ń lọ. Hey, one time. Ṣadé ìjọba àdánwò rẹ̀, Ṣadé ìjọ ṣàánú mi. Abẹ́ta kẹ̀ṣe nǹkan tó ní kẹ̀ṣe. Ẹ kàn máa kú dànù lásán. Ọmọ mi ní ẹ̀jọ̀. Ṣadé àmì ọmọ ọ̀tá, please forgive me. One time. Ṣadé ìjọ ṣàánú mi. Ẹ̀jọ̀, ẹ̀yin náà máa fi fún ọ ṣe bí ìjọba mi yà. Ẹ̀jọ̀. Má ṣe rẹ̀. Yẹ́sù, káwá mọ̀ bóyá tòótọ́ ni yóò náà. Pastor Mrs. Tàbí ajẹ́rìí Jehovah. Mi ò mọ èyí tó jẹ́ ní gbogbo ẹ̀. Mo ṣàmọ̀ yìí pé òun preach fáwọn èèyàn àbí tí wọ́n ṣe bá yín sọ̀kẹ́ máa dá mi lóhùn. Mo ń gbọ́ yín mà, mo dáhùn mà. Ṣọ́ra rí bó ṣe wà yìí, ṣó pé gbogbo atadúró báyìí sọ ọmọ èṣù ni wá. Wọ́n náà ṣàrí pé ṣù ń gbé inú wa. Àbí kí ṣáyé fi sample wẹ̀ ni. Ó ti mà, ó ti mà. A lè sọ Ọlọ́run náà lè gbàkóso ayé tiwa náà. Ó lè tarẹ̀ kó change life àwa náà. Mo wá fẹ́ kó sọ̀rọ̀ Ọlọ́run kó fi ṣí wa létí kó sọ fún wa bóyá náà lè change káwọn ká tẹ̀ wò pé òkè ká má ṣe ti bàbá God kò yẹ sórí tó bá fẹ́ wá ṣe fún wa wàá fi sìgá ìwà fi sẹ́nu ṣùgbọ́n tó bá ń ṣe yẹn ó máa ti tètè yọ wa pé bóyá ara wa ní ẹ so a lè listen sí ẹ dáadáa wàá fi sìgá yẹn sẹ́nu wàá fi ọtí yẹn lè. Jesus! If you say one more word, I swear to God I will blow your head off. One more word from you, you'll be very sorry for your dear life. Tó bá fi sìgá yẹn sẹ́nu tó gbé ọtí lè wàá ṣí Bible ó ṣàtìmọ̀ àwọn Bible verses yẹn àwọn Bible passage tó máa ń sọ pé ká fàyè wa fún Jésù ká ṣe gbogbo ẹ̀ ó yẹ wọ́n máa ń sọ létí wa bọ́ Akeem gbọ́ dáadáa so máa fẹ́ kí wọ́n sọ kó sọ̀rọ̀ ṣí sí fún wa ká lè gbọ́ ká lè mọ ipò Ọlọ́run wà kò yẹ. Let's go, give me that phone. Give me the phone. Hold on. Ṣàtijọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ náà. Wọ́n lẹ́ni tó bá ń bọ̀ lọ́sàn-án, a kì í gbéná wojú ẹ̀ lóru. Oh, ẹ lè pè mí lọ́mọ yín sìn. It's better you do what they ask you to do. If not, ẹ kò máa kú dànù. And I don't care. Ẹni kan gbé mú sìgá jọ. If you don't do it now, this will be your last warning. Action. Ẹ má jẹ́ ṣe ẹjọ́. While doing that, the Bible yẹn sí. Ẹjọ́. Bible verse wo ni kọ́ ṣe? Ẹjọ́ má jẹ́ ṣe kí ni ẹjọ́. Bóyá kò bẹ̀rẹ̀ láti Psalm 31. Ó yá. Ṣàdíjọ́. Action. Ẹjọ́ ṣàdíjọ́. Tó bá tún bẹ̀ mí one more time, I will blow this your head off. Ẹ̀yin ọmọ Ọlọ́run, listen to pastor's preaching. Oya pastor yẹn máa preach fún wa kẹ́kẹ́ ká máa gbọ́. Oya, we are with you. Oya na pastor ààrẹ ìtẹ́ gbé lọ́wọ́ ìjọ lásán preaching kan máa lọ. Ọlọ́run ní pé ká fàyè wa fún Jésù. Yes o. Ká bá lè rọrùn wọ̀. Ọlọ́run ní kò ṣe ìwòkọ́ tá a jẹ́ pẹ̀lẹ́ inú àbí ìta mú pẹ̀lẹ́ inú wa ló mú wa dẹ́ṣẹ̀. Tó ti dìsí gáyẹn sí. A tún wá, oya. 5 times ìdá tẹ̀lé kó 40 jùlọ. Bá a ṣe ní abúlé ìta o. Yeah, hello?
Yeah. Okay. Hello, sir. Sí, ìgbọ́n kankan, sir. Ẹ kò mọ̀ pé Ṣadé ló lè dùn wọn wá ni. Ẹ jọ̀ọ́, sir. Gbogbo agbára tẹ́ bá lè bá mi, sir. Gbogbo nǹkan tẹ́ bá lè bá mi ṣe ni kẹ́ bá mi ṣe máa appreciate ẹ jọ̀ọ́. Báyìí bọ́n tó bá tiẹ̀ tí fi wọ́n sílẹ̀ báyìí ká ṣàkóso ẹ̀wọ̀n bí tá àti ká mọ̀ pé bí báyìí lọ wà. I really appreciate that, sir. Ẹ ṣé gan, sir. Okay, I'll be expecting your call. All right, sir. Auntie mi, kí ni wọ́n tún sọ báyìí? Wọ́n máa get back sí mi náà ní báyìí. Bọ́ auntie mi, kí ni nǹkan tí mọ́mí lè ṣe fún Ṣadé tó fi ṣe àdúrà nǹkan tó tó báyìí fún un? Kò tiẹ̀ rò wípé àwọn ni wọ́n bí òun rárá. Ìgbà wo ni àwọn ọlọ́pàá máa jáde? Àtàná ni. Àtàná? Ó dẹ̀ mọ́ bí tó lọ. Ó dà ń pé wọ́n lọ fún pààrọ̀ ní outside ni. Ṣé mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sales ojú àìn bíbá iná. Òun àtàwọn tá ni wọ́n jọ jáde lọ. Àwọn scott ọjọ́ rìn náà. Okay, I understand. Okay, bó ṣe gbára sí báyìí tí. No, akọ̀sáré náà pàrọ̀ kan ní sọ wá ní kásáré yanjú ẹ̀. Pàrọ̀? Láì sọ fún mi. Má yẹ kí bínú sí ẹ o. Wọ́n lọ fún àwọn girls in chance o. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Kò rí bẹ́ẹ̀ yẹn. Náà má sọ pé kò rí bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀. Ẹni sọ̀rọ̀ manager máa san. Àwọn ọmọ ilé ìyẹyẹ wò wọn dáadáa náà wọ́n ń ṣonídọ̀tí. Wọ́n ṣonídọ̀tí ni wọ́n lè san orú mọ́ láti 3 days ago. Ẹ gbọ́, kí ló tẹ̀ sọ orú? Ṣé sanwó ni? Ó dáa manager, ṣé ẹ̀ ní ṣòro yín? Ó ní ṣòro tèmi o. Ṣòro mi nìyẹn, ẹ sanwó yín. Ó dáa máa sanwó yín fún yín. Ẹni sọ̀rọ̀ gbogbo pàrọ̀tà ní ta ẹ̀wọ̀n la lọ ṣe kò yẹ wọ́n máa kó gbé wá sán máa kó papọ̀. No mi ò láìkẹ́ o ti ń jẹ́ kó máa di bí ìbínú àbí wọ̀ sí. Àgbò ṣe àwọn girls náà irú yín máa ṣe pápá kọ sí mi ní hòtẹ́ẹ̀lì yìí kílẹ̀ fà mo ṣì yẹn náà sexy nana. O mọ̀ pé any outside parrot ẹ̀ bá ti ní mi kì í ní gba 3,000 room lọ́wọ́ yín or else máa ní kó room yẹn bá ti room yẹn pa. Manager wà láyé tó bẹ́ẹ̀ iná mọ̀. Máa ti room ẹ pa sexy nana àbí nílẹ̀ àbí kí ló ń jẹ máa ti room ẹ. Tí màá sí ní ìgboro yìí ìgboro olúdàwà yìí kò sí nǹkan kan fún yín náà ẹ̀ mọ̀ náà. Tó bá ti wọlé mo fún yín 10 seconds ẹ má ṣe kàwé mi sí. The manager bẹ́ẹ̀ tí ń rí ṣé ìtẹ́fẹ́ gbà ní kò sí wàhálà agbára Ọlọ́run gbé. Manager. Okay. All right. Okay. Okay, good. All right. Ìyá Ṣadé. Orí ẹni ní gbé nílé pọ̀ bá. Ìwà èèyàn mọ yànyàn fún rèé. Òbí tí ó bá ti tọ́jú ọmọ. Ó ti lọ́jọ́ kó má jèrè ọmọ. Tó túmọ̀ sí pé ilé tí a bá fi tọ́mọ, ìlú ló máa gbó. Ìyá Ṣadé, today is the day. Mo fẹ́ embarrass yín tẹ́lẹ̀ ni. Àmọ́ mo ní kí n fẹ́ sí bímọ. Má pa yín tó lẹ́nu yìí. Má dé fi yín sínú yàrá. Ṣèdí ìṣàánú mi. Dáríjì mi ọmọ mi jù ọ́ ṣá. Ẹni náà! Ṣé abiyamọ lẹ́gbẹ̀ẹ́ yìí? Tó bá pè abiyamọ, ẹ̀yin náà máa jẹ́ pé.
ẹ lè mọ́mọ́. Ọ̀dájú abiyamọ nìyí. Báwo lẹ ṣe fẹ́ mọ̀mọ́? After gbogbo kọ́kẹ́ ṣe tán, ẹ̀yin wá. Dalẹ̀ lórí Ṣadé. Ìkúnlẹ̀ abiyamọ. Ìgbà tẹ́ ṣe gbogbo kan tẹ́ ṣe fún mi. Ṣé ẹran ti kúnlẹ̀ abiyamọ? Ìgbà ìmọ̀ ni Ṣadé jọ ṣàánú mi. Ìgbà ìmọ̀ yẹn gan ló máa ran yín lọ́rùn lẹ́nu. Because I'm not going to forgive you. Stop! Ìgbà ìmọ̀ ló jẹ́ kí gbogbo ìwà játijàti tẹ̀wé yàn. Tí ó ṣe tí má bínú ọmọ mi jọ. Mọ̀ bínú, bọ́ ẹni yìí náà lè máa. Tí má tún máa bínú kan. Now, Becky, drop your weapon. No! Tell your boys to drop their guns, or else I want to drop mine. Becky, drop your gun! Drop your gun, or else I'll shoot Adam now. Ẹ má jẹ́ ojú ọ̀bẹ. Now, Becky, our officers drop weapons to one. Now you drop yours. Stop her, drop boy. I will kill her now. No. Ṣadé ṣàánú mi jọ ìgbà ìmọ̀ rí. This is the breaking news at the hour. An abductor and a destitute named Falade Akintunde, popularly known as Becky, has been shot dead at the ground whereby she was about shooting the mother to death before the policemen came on ground to rescue the mother from the event. We'll be able to gather our news around from here. Good evening, excuse me. Good evening. Good evening. Good evening. Sorry, I crave your indulgence. Please, what's your view about this victim who just gave up the ghost in the hospital now? Well, according to my own view, I would say mysterious things happen these days. I'm sure many people out there will hardly believe it that how possible can a daughter of
the same mother, the popular pastor, Pastor Mrs. Akintunde, happens to be the same girl who is a prostitute, and at the end, she was about shooting the mother before the policemen came on ground. You see, the event that just happened is trying to teach the whole world a lesson. Yes. Thank you very much. Thank you very much. You're welcome. Live from Asst Hospital, I'm Omojola de OBM, reporting for Lagata TV. Ṣadé, kí ló dé tó wo adúrúwà tó tó bẹ́ẹ̀? Àǹtí mi, gbogbo ọ̀nà tí mo bá ti gbà láti fi tẹ́ṣẹ̀ sí ẹ dáríjì mi. Kò ń ṣẹjọ́ mi o, màá mi lè kọ́ ẹ̀dá tó dá gbogbo ẹ sílẹ̀. Kí ni wọ́n bá ṣe fún ẹ̀gbọ́n? Kí náà ṣe tó fi tó ṣe nǹkan tó tó Ṣadé? Láti ẹ̀kan tí kò bá lọ pọ̀ mi wá Ṣadé. Dá mi lóhùn jàre. Wá ń bí. Owó tí mo rán ẹ kó lọ gbà fún mi lọ́wọ́ bọ̀dá ẹ̀ṣin náà, owó náà dà. Mọ́mí, gbogbo ìgbà tí bá ti lọ bèrè owó lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣe náà, nǹkan tó máa fi lọ mi ò dára. Bí kí ni? Wọ́n máa sọ pé àwọn máa bá mi lò kán tó lè fún mi lọ́wọ́. Bọ̀dá ẹ̀ṣin náà ní àwọn máa bẹ́ẹ̀ lò kán tó fún ẹ lówó. Ṣàlàyé fún mi, ṣé iyọ̀ àti àlùbọ́sà ni abẹ́ ń jẹ ni? Àbó máa ń fẹ̀ bá gbóná máa fi mú ni? Mọ́mí, ṣé ìgbé ayé tó dára nìyẹn ni? Ìgbé ayé rádaràda ni o. Gbẹ́ni sàn, ṣàlàyé fún mi, ṣé pé mi yẹ èmi báwo láyé ni? Ṣé ìgbé ayé tó dáa nìyẹn? Ìwọ ń sọ fún mi bẹ́ẹ̀. Wo tójú bá tí ojú ń tì mí fún ẹ. Ọmọ tí ò tó ẹ, náà tọ́jú ẹ, náà tọ́jú bàbá. Wọ́n ra mọ́tò fún ìyá, wọ́n ra mọ́tò fún bàbá wọn. Wọ́n kọ́lé fún wa gan pàápàá. Ìwọ ní pọpẹ sẹ wọ́n fẹ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀ kó tó fún ẹ lówó. Aláìlójútì, àwọn ọmọ tí ò tó ẹ náà ń ṣe. Ṣé ẹkún tó ń sun yẹn bó bá ṣe pọ̀ sí lórí ẹ láti pọ̀ sí. Tí ẹkún yẹn bá dín, tó yẹn bá fi lè dín, tí ẹ bá ẹ. Kí a kàn lọ gbọ́ fún mi. Aṣọ tí mo kó lẹ́yìn wọn náà ti kọ́ wọn ti ṣe òkú bàbá abẹ́ ìtọ́jú kan náà mo ti kó káàkiri bí àmọ́ ẹni tó máa rà lọ́wọ́ mi àmọ́ kò sí ohun tó fẹ́ rà. Sórí àǹtí ẹ̀hún mi olóránṣẹ́ sí mi láti school ó lóun ní ìdòwò ó dẹ̀ mọ́ bí tá a fi fèyí náà sí lọ́dọ̀ àǹtí mi náà ìyẹn náà ní òun ní ìdòwò ó ṣe ní kí n pè é jókòó pé báwo la ṣe lè rí owó. Ẹ ṣe máa sọ pé báwo la ṣe lè rí owó èmi lélẹ̀ mọ̀ pé mo ò ṣiṣẹ́ kankan ẹ̀yin náà lélẹ̀ gbójúlẹ̀ ní tí tó máa mọ́ wọlé fún abúlé láti fẹ́ lówó a lè rówó kankan kó tẹ̀ sí èmi mọ́ bí tá a ti lè rówó. Ìbòǹbò àṣà láti lè rówó ìbòǹbò àṣà láṣọgbọ́n sọ fún mi àwọn Michael tó ní kó wá ó yẹ kàn fẹ́ 40,000 kọ́. Michael mọ́mí ìwé jẹ́ ká rọra fọ àwọn Michael yẹn ti sẹ́gbẹ́ kan Michael sọ pé fọ́sọ̀m náà máa ṣe lórí mi kó tó lè fún mi 40,000 naira èmi ò dẹ̀ lè ṣe. wọ́n fẹ́ ṣe fọ́sọ̀m lórí ẹ̀ ọkùnrin mẹ́rin péré lórí ẹ̀ ló wá ló lè ṣe ṣé ìwọ ṣe calculation yẹn ni ìyẹn pé ọkùnrin kan 10,000 so èèyàn mẹ́rin 40,000 tó bá jẹ́ pé mi nìwọ ni gan máa jẹ́ kán pé mẹ́wàá 100,000 nìyẹn wá ló lè ṣe ení èjì ẹ̀ta ẹ̀rin èèyàn mẹ́rin péré ọwọ́ yìí mi kà pé mi tí mo lè gan sí kó jẹ́ mẹ́wàá o ló lè ṣe wá sọ fún mi bí a fẹ́ rówó jẹun abánisanwó ilé ni wá ló lè ṣe ṣé wọ́n fẹ́ rí ìpò ẹni wọ́n dẹ̀ máa lo condom. Mọ́mì ọkùnrin mẹ́rin lórí èmi nìkan mélòó lára mi gan ṣé torí dádì ò sí láyé mọ́ sí mama useless ara mi torí ẹ̀ wo èmi ò lè ṣe òpó ni ẹ lọ wáyọ̀ tó máa ya inú mo lè ṣe mọ́mì ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ pa mí ni. kémi lọ wáyé tó máa yá mi lówó mo kó aṣọ mo kó lọ pé kí n ríta mi ì ríta ó ní ìwé tó máa yá mi lówó tẹ́ mo rí ẹ tó máa yá mi lówó ni màá fi lè ṣàdé. Mọ́mì bóyá kẹ́yìn kankan tẹ̀ wá lọ ṣe fúnra yín sìn tó dẹ̀ lè mọ bó ṣe ń lára torí mi ò lè ṣe mo ṣe I'm not doing. Ṣadé ṣorí tí o bá jáde nínú ilé yìí tí o bá mú owó wọnú ilé yìí o gbọ́dọ̀ padà wọnú ilé yìí. Mọ́mì ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ pa mí ni ẹ̀dẹ̀ ṣàánú mi ẹ̀ ṣàánú mi náà ọkùnrin mẹ́rin. jọ̀wọ́ báyìí kí àìjẹ bá. ó yá àyà Ṣadé owó yìí owó ti pẹ́ jù ṣó yẹ kí wọ́n á bẹ́ẹ̀ kó tó sanwó ni. Ẹ wo láńlọ́ọ̀dù ẹ̀ ní bínú sí mi náà ni
ṣé rí ọ̀rọ̀ owó náà mo ní kí wá rí yín kí wá ṣàlàyé fún yín ni ọ̀rọ̀ ìlú yìí ò yé mi gan mọ́ pàápàá mo ti wá owó sọ́ọ̀tún mo ti wá owó sósì kí ni wá kó wọlé fún yín àmọ́ gbogbo ẹ̀ náà kò sí náà ní sá. àwọn aṣáájú má bàa mi ṣeré kéré o jẹ́ kó yé ẹ o ó gbọ́dọ̀ yé ẹ ni àti kò change la wà ní ṣe kankan náà la kàn máa ṣe ọ́dìtà káànù à ń fowó owó ni mo fi kọ́lé mi ǹdẹ̀ gbọ́dọ̀ ṣe mo ní ìdòwò yẹn ló jẹ́ tó bèrè má wulẹ̀ ṣe kí jọ. dáàdi wa èmi gan ti ẹ̀ rò pé ṣàbáyé máa ń ṣe tẹ́lẹ̀ náà. báà lẹ́sìn máa ń ṣe tẹ́lẹ̀. báyìí máa ń ṣe yẹn náà ní sá. àsìkò yẹn ò yọ mọ́ nígbà tí mi ya wèrè mo ṣe gbogbo àná la máa jẹ àmàlà láfún la máa jẹ gbogbo ẹ̀ àsìkò yẹn ò yọ mọ́ owó ni kò fún mi owó ni kò fún mi. kí ló fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ báyìí. How are you? Báwo dẹ̀ níbi tó lọ? Mo rí gbà ọ́. Ẹ wo, owó mo tí wọ́n ṣadé kó lọ gbà wá. Òun ló ti ní òun ò rí gbà yẹn. Bàbá láńlọ́dẹ ẹ jọ̀ọ́. Ọdún ọ̀la kí la fi ń ṣe báyìí bí ọdún ọ̀la máa ṣe lé ìdá. Ó tẹ́ náà bàbá láńlọ́dẹ. Gbàtẹ́ ní ẹ̀jẹ̀ àmàlàmọ́. Wọ́n ò bóyá kẹ́kún tọ́ ìrẹsì wò ń gbà yẹn. Ìrẹsì wàá di owó fún mi ní àbí kìló mi bá mi sọ̀rọ̀ gidi. Ọmọ mi ṣẹ́dí ni ṣẹ́dí ọmọ mi bí akẹ́tọ̀ rẹ̀ sì ti ẹ̀rù. Ṣé ọmọ ẹ̀ ṣàdé o máa understand bó ṣe ń ṣe. àṣe dáadáa sá. ok mi máa sórí tí n bá lè gbádùn ọmọ ẹ̀ ṣàdé yẹn tó bá ṣe bí ìwọ gan ṣe ń ṣe fún mi lọ sórí owó ọdún yìí màá yááfì ẹ̀ fún yín ètò tó ń bọ̀ gan kí ni màá ṣe màá tún fi ilẹ̀ but make sure pé ó jẹ́ kí yẹn jẹ́ òun. pẹ̀lẹ́ Ṣadé wọ́n lò rí owó gbà. bẹ́ẹ̀ni. ok bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀. màá rán sí mi. báwo lè rán sí mi jẹ́ ká máa lọ sí mo bá mọ́tò síta náà yẹ kó tẹ̀lé mi sí tó bọ̀ ó yá ìjọ sọ̀rọ̀ kó ṣàlàyé gbogbo bó ṣe lọ fún un. Mami, owó lé máa wá bèrè àbí ṣáàtì ní ìbọn náà ló fún wa bèrè. Kí la máa ṣe báyìí? Inú ẹ̀ kún fún wa. Owó Ṣadé, ọmọ mi ni ẹ́. Mo tẹ̀ mọ́ pé mi ì ṣáà lè ṣí ẹ lọ́nà. Ṣadé bẹ̀rẹ̀. Bóyá máa ọjọ́ ìṣẹ̀lẹ̀ máa fọ́ra. Daddy, kí n máa bá aṣọ bíi ti báwo, mo rò pé ẹ mú mi wá síbí báyìí láti bá mi sọ̀rọ̀ bíi bàbá sọmọ. Nǹkan wá síbi láti wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọ̀dọ̀ òun ni fẹ́ bẹ́ẹ̀ sọ tí mi ní lè sọ lójú ìyá ẹ̀. Ṣé bàbá mi ò ṣàlàyé nǹkan tó ń bọ́ àṣírí? Lóòótọ́ wọ́n ṣàlàyé fún mi, mo ní kí wọ́n bẹ̀yìn ni. Daddy ẹjọ́, mo ò ní lè ṣe ẹ wo ọmọ kékeré ni mi, mo kéré sí nǹkan ọmọ yìí ni mo jẹ́. Ìyá ó kéré sí mi ọmọ wọ́n jẹ́ little chicken tí wọ́n ń jẹ ìfún láyé ṣe tó bá mú chicken yẹn wàá pàjẹ́ wàá tún fi jẹ nǹkan mi. Bàbá ẹ̀ ti kú life sì ń go on irú wọn báyìí ṣó mọ̀ wàá tún jẹ́ kó ní Phillips pé bàbá kan tún tí bàbá ò lè ṣe àwárẹ̀ láti ṣe fún ọmọ ọdún kan bẹ́ẹ̀ bóyá mọ ẹgbọ́n dírẹ́sì àmọ́ dáhùn. Daddy ẹjọ́ tó rọ náà wẹ́ ti ẹ̀rọ ti daddy mi tó kọ̀ ẹ̀rọ mọ́ mi lára ẹjọ́. Ṣebí dáadé ti dòkú ọ̀run èmi ò dẹ̀ ti dòkú ọ̀run lẹ́yìn òkú bàbá ẹ̀ idán yìí lọ ni jẹ́ kí idán máa lọ. Daddy ẹjọ́ mo ní ìjẹ́ ẹjọ́. Òní lè ṣe kí ni má jẹ́ kí bẹ́ẹ̀ wù síwájú ẹ o. Daddy ẹjọ́ mo lè ṣe mo kéré sí i. Ó kéré sí mi. Má jẹ́ kí n change my mind mi fẹ́ fọ́ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ni o mo mọ̀ the way that can do àbá tó jẹ́ pé ìfúnka àtàṣọ ti gbogbo rẹ́dì láti lọ ẹ̀ débẹ̀ o má jẹ́ kí n ṣe kí ni o. Ó yẹ ẹlẹ́wù ìgbà
tó yẹn náà ṣé tó ń bọ̀ sí mi jíra ló kọ́ tó bọ̀ sí yẹn ẹ̀yà á nà mí báyìí lè lára. Jọ̀ọ́ torí Ọlọ́run Ṣadé má bínú ọkọ mi èmi náà mọ̀ọ́mọ̀ ṣe àtijẹ àti mú ni Ṣadé jọ̀ọ́ torí ti Ọlọ́run ṣàdáríjì mi. àṣeyìn gógógógó ní igi wọ́rọ́kọ́ ti ta lọ ètò ìṣe yóò bọ́ sí i ó kù díẹ̀ ká tó àti mi kò dá rárá mọ́ kí n ṣe rú ẹ̀. Omi kò ń ṣẹjọ́ tèmi náà ṣe ẹ̀bá mi bí àbúrò ẹ̀ jọ. Mo regret pé àwọn náà bí mi wọ́n ní pé àwọn pásítọ̀ preach wọn náà preach fáwọn ọmọ ìjọ wọn. Àti mi nǹkan tí màmí ṣe ò dáa o. Ṣadé ìgbà ẹ̀bọ ní gbogbo yẹ ìgbà ẹ̀bọdé tí kò lọ ayé gbogbo apátápátá jọ tí mi lóun Ṣadé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dáríjì wọn ló lè dáríjì mi Ṣadé jọ torí ti Ọlọ́run. From Asst Hospital, we gathered that Falade Akintunde, popularly known as Becky, had been shot dead at the ground wherever she was about shooting the mother to death. Before the policemen came on ground to rescue her mother from the event. We gathered our new dear life from Asst Hospital. Please stay tuned. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà ní àtìmọ́lé, ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́gbẹ́ ọ̀. Mo ń ṣe lórí dáwọ́ sí nìyẹn, àpò mi tó wọ́n tì wọ́n sí. Tó wà ní prostitution, ọmọ tí ò tí ì tójú bọ̀, tó wọ́n bí wọ́n ní kan lọ máa fẹ́ ìpàfà. Now tell me. Wá ní ṣe tiwa gẹ́gẹ́ bí obìnrin yà. Mo ti ṣàdíyàn ọwọ́ mi, mo ti sí ọwọ́ ikú mi. Mo ti ṣàdíyàn ọmọ mi sọ́dọ̀ tí ó tún àti tó yẹ.
Ṣadé dáríjì. Ìgbà ìbọ̀dé. Please forgive me, Shade. I am so sorry.